ẹ̀yin èèyàn ǹjẹ́ ẹ tún ti gbọ́ ohun tí principal tún sọ jáde. Principal tí wọ́n gbé ní ìlú Oríire pẹ̀lú àwọn ọmọléèwé nílùú Ògbómọ̀ṣọ́ ó tún ti ṣe fọ́nrán kan jáde síta. Nínú fọ́nrán yìí ó kọni lóminú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu tíṣà yìí. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ wá gbọ́n tí tíṣà yìí sọ. Kẹ́ ẹ wá sọ fún mi ta ló ń parọ́ ta ló ń sòótọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ká tó làágùn jìnnà mo máa fún yín lọ́rọ̀ fẹ́ láti lọ gbọ́ fídíò yẹn. Ṣé mọ̀ pé oríṣiríṣi ìròyìn ló jáde láìpẹ́ yìí lórí ìjínigbé tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti gbé àwọn ọmọléèwé. Ìròyìn tó jáde gbẹ̀yìn látẹnu ìkan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìlú Ọ̀yọ́ ìyẹn Engineer Ṣèyí Mákindé ó sọnù fọ́nrán kan tó ṣe jáde wípé bó ṣe sọ leléyìí ó ní ta ni ó máa ṣe gómìnà tí wọ́n máa béèrè owó ìdánikalẹ̀ 1 billion naira lọ́wọ́ ẹ̀ tí wọ́n máa tún béèrè fún Hilux ọkọ̀ méjì tí wọ́n máa tún wá ní kí wọ́n dá àwọn ajínigbé tó ti kó sáhàámọ́ tó máa ní kó dá kalẹ̀. Ó wá dé ládé ó wá ní ta ni wọ́n máa sọ fún pé kí ó kó pawọ́ òfin ìlú dà nítorí pé kán lè fi àwọn tó wà nígbó kalẹ̀ tó máa ṣe. Ìbéèrè tí ó sọnù fọ́nrán nìyẹn. Ṣùgbọ́n nígbà tí àwọn oníròyìn máa padà máa tún gbé wọn ò fi kún wọn ò sì yọ kúrò, ṣùgbọ́n ìkan tó dàbẹ̀ pé ó fẹ́ yíwọ́ díẹ̀ ní ọ̀rọ̀ ṣàríà tí àwọn aráàlú ń tẹnu mọ́. Ó sì jọ gàté kò jọ gàté ó fẹ́ fẹsẹ̀ méjèèjì tilẹ̀. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ọ̀rọ̀ tuntun lẹ́nu principal yẹn lénìí. Wọ́n ní àwọn gbésùmọ̀mí sọ pé àwọn ò béèrè fún owó kankan lọ́wọ́ ìjọba o. Kò yà yín lẹ́nu. Àwọn agbésùmọ̀mí tó gbé àwọn ọmọléèwé nílùú Oríire ní Ọ̀yọ́ state wọ́n náwọn ò béèrè fún 1 billion naira kankan lọ́wọ́ ìjọba Ṣèyí Mákindé. Kódà wọ́n tún sọ débi pé àwọn ò béèrè fún ọkọ̀ Hilux kankan. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn ò tún béèrè fún ṣàríà nílùú Ọ̀yọ́ àbí nílẹ̀ Yorùbá. Kí wá ní nǹkan tó béèrè fún gangan? Kí ni nǹkan tó béèrè fún gangan? Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́ lẹ́nu tíṣà fúnra rẹ̀ lẹ́nu principal iléèwé yẹn gangan. Ẹ wá gbọ́ ohun tó sọ. It's the 24th day that we have been in this place. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for 1 billion naira. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since. We have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you. Don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí. Òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí. Ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n ní ìjọba sọ wípé kí wọ́n máa ṣe Sharia law ní Nàìjíríà, kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux, kí wọ́n fún àwọn ní 1 billion naira, kí wọ́n sì release àwọn èèyàn wọn làwọn tó fi wálẹ̀. Irọ́ ni, kò sóòótọ́ níbẹ̀ o. Wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ yìí di ńlá fún wa ni, wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. Wọn ò béèrè owó lọ́wọ́ wọn, wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn, wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn, wọn ò béèrè Sharia lọ́wọ́ wọn. Látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandan ká mọ kírun níbí. Wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́. Ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́. Ẹ dákun
ẹ̀mí wa ó wà lórí okùn ni ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yin ó gbọ́gbọ́ ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún the release of their people they have not asked for any other thing wọ́n béèrè any other thing ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ dákun ẹ jọ̀ọ́. ṣé ti gbọ́ báyẹn ẹ ti gbọ́ ohun tí principal sọ ó ní wọn ò béèrè fún owó wọn ò béèrè fún ọkọ̀ kódà wọn ò béèrè fún òfin ṣàríà tí ọ̀pọ̀lọpọ̀ àwa oníròyìn ayélujára ta ti ń sọ ó ní nǹkan yẹn kan péré ni wọ́n ń béèrè fún kò ju wípé kí wọ́n dá gbogbo àwọn agbésùmọ̀mí tó ti ṣẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lófò tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ di aláìní bàbá tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìyá obìnrin di aláìlọ́kọ mọ́ tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ náà dá aláìláya mọ́ tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ òbí dá aláìlọ́mọ mọ́ ó ní nǹkan tó ń béèrè fún kò ju pé kán bá wọn dá wọn tí wọ́n kó yẹn sílẹ̀ tó jẹ́ àwọn èèyàn ti àwọn agbésùmọ̀mí yìí ẹ rí i pé ọ̀rọ̀ náà ti wá sósì ní ó ti wá buyọ̀ sí báyìí ó ti sósì ní ó ti sósì ní lẹ́nu ó ti buyọ̀ sí wọ́n ní iṣẹ́ ọba rèé kò ṣeé má lọ odò ọba dẹ̀ ti kún iṣẹ́ ọba ò ṣeé má lọ iṣẹ́ ọba ò ṣeé má jẹ́ odò ọba rèé kò ṣeé kán lù wọ́n ní àwọn agbésùmọ̀mí sọ pé kán fún àwọn wọn béèrè owó báyìí mọ́ bóyá wọ́n béèrè tẹ́lẹ̀ torí ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá jẹ́ pé media house kan ló kàn sọ̀rọ̀ ẹ ló kàn post ọ̀rọ̀ ẹ jáde tí gbogbo ayé fi ń gbé ni à á sọ pé ara àwọn propaganda tó máa wà lórí media yẹn ni ṣùgbọ́n eléyìí media aid gọ́vnà Ṣèyí Mákindé ló sọ̀rọ̀ yìí jáde ohun tí wọ́n ní wọ́n ń fẹ́ wọ́n ní wọ́n sọ pé wọ́n ń fẹ́ 1 billion naira kan san sí ìlú Kútọ́nù wọ́n ní wọ́n ń fẹ́ mọ́tò Hilux méjì wọ́n dẹ̀ tún fẹ́ kí wọ́n dá àwọn èèyàn tó wà ní àhámọ́ wọn sílẹ̀ ní Agodi bá ṣe gbọ́ nìyẹn then pabambari ibẹ̀ ni pé wọ́n ní wọ́n fẹ́ kán tún àwọn òfin kan ṣe nílùú Ọ̀yọ́ tó máa ṣe àǹfààní fún àwọn agbésùmọ̀mí yìí gẹ́gẹ́ bá ṣe gbọ́ níjọ́sí ṣùgbọ́n nígbà tó nísìnyí tọ́rọ̀ ti wá rí báyìí ó dá ẹ̀yin náà kí lẹ rò pé kí gómìnà ṣe báyìí ṣé rò pé kí gómìnà Ṣèyí Mákindé dá wọn tó ti kó sáàmọ́ ìṣe rò pé kó dá wọn lẹ̀ ni tó bá tẹ̀ wá jẹ́ pé nǹkan ẹyọ kan tí wọ́n ń béèrè fún náà nìyẹn màmá tó sọ̀rọ̀ yìí mo gbà ládùúrà mo sì nígbàgbọ́ pé lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ìyá ìyá jáde láhàámọ́ ṣùgbọ́n gbogbo ara mọ̀ pé èèyàn ò gbọdọ̀ wà nínú situation báyẹn ohunkóhun tó bá ti ní kó sọ báyìí ló máa sọ ohun tó bá ti fún sínú fèrè ẹ̀ ló gbọdọ̀ fún jáde bí bẹ́ẹ̀ kọ́ omi lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu torí ẹ̀ láà ṣe lè dá màmá yìí lẹ́bi ó bá wá rí ó wá jẹ́ bọ́n ṣe sọ yìí náà ló ṣe rí ó wá tún jẹ́ bá ṣe gbọ́ lákòókò náà ló ṣe padà rí ni ó nígbà tí ìyá yìí bá jáde ká tó lè mọ èyí tó jẹ́ òkodoro ọ̀rọ̀ ṣé ìjọba ló parọ́ ni àbí àwọn agbésùmọ̀mí náà fẹ́ sọ òótọ́ fún wa ṣé wọ́n kàn mọ́mọ́ fẹ́ fi ọ̀rọ̀ ṣàríà yìí gbà tí wọ́n ní pariwo ti pọ̀ lórí ẹ̀ bóyá wọ́n kàn fẹ́ fi ilé tú kọ́kọ́ tù wá nínú pé irọ́ àwọn ò béèrè fún ṣàríà o àwọn ò béèrè fún owó o nǹkan báyìí náà wọ́n fẹ́ o kó má di pé ńgbà tí wọ́n bá dá àwọn èèyàn padà tó bá dá àwọn tí wọ́n jí gbé yìí tó bá padà dá wọn kalẹ̀ tán kó bá jẹ́ pé àwọn ará bí wọ́n ṣètò wá sọ pé ó yá àwọn fẹ́ owó yìí káwọn tó lè fà àwọn ará bí ilẹ̀ ẹjẹ́ àjọ máa rò ó kó wá jẹ́ pé ńgbà tó bá ti dá àwọn èèyàn tí wọ́n kalẹ̀ tán àwọn á sọ pé ó yá àwọn tó wà lọ́kàtà àwọn yìí tẹ́ ẹ̀ bá san owó báyìí tẹ́ ẹ̀ bá ṣe nǹkan báyìí tẹ́ ẹ̀ bá ṣe òfin báyìí àwọn ò ní dá àwọn èèyàn yìí kalẹ̀ kí ni ìjọba wa fẹ́ ṣe ńgbà náà kí lẹ́yìn náà rò pé kí ìjọba Ṣèyí Mákindé ṣe báyìí ohun tí mo mọ̀ ni pé nígbà tí principal bá padà lórí ọ̀fẹ́ láti kúrò ní àkàtà àwọn ará bíi a máa gbóòótọ́ ọ̀rọ̀ gangan bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àfàìmọ̀ kí principal yìí má padà pẹ́ lọ́dọ̀ àwọn ará bíi ju báyìí lọ ní kí ló ní tí mo sọ bẹ́ẹ̀ torí pé kí ni kó má jẹ́ pé obìnrin iná máa fi sọ́dọ̀ láti máa negotiate pẹ̀lú ìjọba kódà tí wọ́n bá padà gba àwọn èèyàn wọn kalẹ̀ tán tó bá tún fẹ́ demand fún nǹkan míì obìnrin náà máa tún máa padà ní kó máa ṣe fídíò
èmi ò gbàdúrà pé kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ronú, ká máa ronú sọ́tún, ká máa ronú sósì, ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ ohun tó máa padà tún ṣàkóbá fún irú wọn níbi tán wà yẹn. Torí ìdí èyí mo fẹ́ rọ gbogbo àwa tá à ń ṣe mídíà, ẹ jẹ́ ká mọ ohun tá a máa sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, because ẹ̀mí àwọn èèyàn wà involve, ẹ̀mí àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ wà involve, ẹ̀mí àgbàlagbà náà wà involve, ẹ̀mí àwọn ìyá àwọn kan wà ń bẹ̀, ẹ̀mí ìyàwó ẹlòmíì wà ń bẹ̀. So ẹ jẹ́ ká mọ ohun tá a máa sọ tá a fi ní padà ṣe Ọlọ́run látara àwọn ọmọ yẹn. Update tá tún rí gbọ́ ta ní ká mú wá sétí ìgbọ́yín lélẹ́yìí o. Update tá tún rí gbọ́ nìyẹn o. Ìyá yẹn sọ pé ṣe mọ̀ pé látijọ́ yẹn àwọn ará bí gangan fúnra wọn ò sọ̀rọ̀ lórí mídíà. Kódà ara ń fún mi pàpà gan kó jẹ́ pé kò ń ṣe àwọn Fúlàní ló jí àwọn ará bí gbé. Ẹ gbọ́, ara ń fún mi kó jẹ́ ó ṣeéṣe kó jẹ́ pé àwọn kan bóyá lára àwọn ìjọba tí wọ́n ń lo àwọn agbésùmọ̀mí ló ní kán lọ kó àwọn ọmọ yẹn pamọ́ àtàwọn obìnrin yẹn síbì kan láti lè fi gba àwọn pípì yẹn kalẹ̀. Ṣùgbọ́n kí làwa mọ̀, bàbá ṣe rí la ṣe mú wá fún yín. Ohun tẹ́yin náà bá rò nínú comment ẹ jẹ́ kí n mọ̀. Ẹ ṣé, àní rí jù báyìí lọ. Orúkọ tèmi ò tí yí padà, Yorùbá Space náà ni mò ń jẹ́. Kó tó dìgbà tí a tún máa lórí ọ̀fẹ́ àti ríra wa, mo kí wa pé ó dàbọ̀.